ẹ jí. Àkókò ìmúpadàbọ̀sípò nìyí. Dìde. Lónìí bí o ṣe dìde èṣù yóò fò lọ. Àkókò náà súnmọ́ etílé. Àkókò tí a fún àwa kèfèrí tí ń wá sópin báyìí. Ìpè fún ìgbàsókè ń ké tantan, ó sì yèko. Ohun tí à ń retí báyìí ni ìgbàsókè. Wá òtítọ́ náà kí ó máa jò. Nínú Kristi nìkan lè a dúró láì tìjú. Iṣẹ́ ìránṣẹ́ ìsọjí ìwà mímọ́ kárí ayé ń fi tayọ̀tayọ̀ pè yín sí ìpàgọ́ obìnrin mímọ́ ti ọdún 2025. Àkòrí: níní òye àti ìfojúsọ́nà àkókò ìgbàsókè nísinsìnyí. Láti ọjọ́ wo? Láti ọjọ́ 29 oṣù kẹrin títí di ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2025. Ibi ìpàdé lórí ilẹ̀ mímọ́ ti Oremo lẹ́yìn FTC Wali Abuja. Àkókò aago 4 ní ọjọ́ ìṣẹ́gun. Oníwàásù olùṣọ́ àgùntàn Fọríkà, olùdarí àgbáyé ti iṣẹ́ ìránṣẹ́ tí ń kéde ìyìnrere ìwà mímọ́ kárí ayé. Nínú òye àti ìfojúsọ́nà àkókò ìgbàsókè nísinsìnyí, mò ń sọ fún yín wípé kò sí àkókò. Kódà àwọn ẹlẹ́ṣẹ̀ nínú ayé tí wọ́n ti yan Sátánì, wọ́n ń sọ pé Ọlọ́run mú àwọn ènìyàn wọ̀nyí kúrò kankan. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìtàkùn àgbáyé ti YouTube, Zoom, Telegram, Satellite Channel àti Facebook @Pastor Fọríkà. Má ṣe pàdánù ìpè yìí, wá kí o sì gbáradì.